Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Bínú tí wò bá ti ẹ̀dùn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn bá yí tẹ́wí náà tí múlùú wá dùn sí yìí. Mọ̀nà bàbá fẹ́ farabalẹ̀ ṣàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn bá yí tẹ́wí náà tún já túmọ̀ pé ẹja ṣàdúrà fún bàbá yìí. Tó bá ti gbà fún àwọn aláàfà èèyàn ló fẹ́ wọn ga sí ni kò ní ṣubú. Ọlọ́dúnbárúkà wà ní ọlọ́run. Suratul Fatiha ìdìbò yẹn àfà. Ẹ̀dá kò tó. Ashira, come. Ashira, come. Thank you. Your hand is cold. Really? Sorry, you Smolly. But Daniel Baby. Why is one on it? I say it's a bomb besha. No, now. Egushema. Wazovia. Our wife. It's a wife too. Hey wifey. Hey wifey. Instagram. Don't mind them, don't feel buying you. Ha man. You bought Thomas, I see you. But I'm fake keep over the Okay, what's your joke? So come on, I keep on you. Belusaki, any spider no. Mom, let me no, give me that. Was spider king on sacking king on no school. I won't committee. Okay, Shebi, I mean, no, you are not coming again. You are not coming again, Abi. You come to our live video. You must come. Okay, you are not Posh Lashira. Posh Lashira, you must come. We are waiting for you. You must come. Pride is in you, inbuilt. Oh my baby, I'll go mention. Lara Yabi. Michelle, I tell my poor committee now. Can't that thing is since. Can't look at you a lot of now. Shouting beer. How much do you have? No. I don't have it. Shaki! You are not like this before. You are not married yet. Say your Tom to marry the man broke. Your Tom to marry Okin broke. What is that? Broke is for everybody. Your Tom to marry Nicole man broke. You do your car to buy you see. Oh, broke. Okay. But when they get down from the no, joke. Pick one of the don't know. Stop me to a banyan. Ṣé àwọn àfáà ló fẹ́ fún adé mi? Ẹ̀yin kó yẹ gbẹ̀yìn gbà. Ní sùúrù jẹ́ wo nǹkan tó wà ń bẹ̀. Kí ni? Mo of cancers. Mi ká ẹ̀yà ṣé mi ní jẹun ni. Kí ló dé? Mo ṣáà ti mú 20 naira ṣe fún wa. Thank you, ma. Ọmọ máa ṣàkóso ẹ̀ nígbà rẹ̀ lọ́sí fẹ́ fọ́nà àwọn tó wà bẹ̀ wọ́n ta lọ. Bọ́ṣọ́ tó. Bọ́ àní máa ná dáwọn àgbàlagbà wà náà. Bàjẹ́ oníkálukú máa ṣòwò ẹ lọ́tọ̀ọ̀tọ̀ o. Ní láti ẹ ti ń gborúkọ mi sí o. Bàjẹ́ láfiṣẹ́ ti ń gbowó ni. Táwọn afáyín ti ń gbowó ni. Rashida. Yeah, let me see. Shake me. It's cold. Don't put it in your mouth. Rashida, yeah, give me. Give me. Kí ló máa pè yín? Ọ̀ní. Ọ̀ní. Ọmọ ṣe fẹ́ máa wá lọ́n di 6. Wọ́n lá àwọn tí mi ti rí aṣọ báyìí, mi tí mo pé òkè aṣọ báyìí kọ́lọ̀ ẹ̀rì. On Monday, kò ṣe Saturday yìí o. December 6. December 6. Aṣọ yẹn mú un, aṣọ pé 35. Ṣé wọ́n ti di ṣéèkì already? Wọ́n ti bọ̀. Right, here I rice ló wà lórí number.
wọ́n ti dára ìṣe lo lásán náà sí ilé. Ẹ máa ń jókòó síbẹ̀ kẹ́ máa tòjọ́ oúnjẹ ní kẹ́sì. Bẹ́ẹ̀ bá ṣe ń tòjọ́ ní òní fẹ́ jó dáadáa. Bẹ́ẹ̀ ni sọ máa bù mí o. Má bù mí o. Ẹ máa lọ. Èmi àti ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ ṣe wọ́n fẹ́ yìí ní àìsàn. Kò sí ìrìnàjò. Shall I told you to drop it? You said you cannot come and come and share anything, Loni. Ó sọ pé ọ̀nà yín pọ̀nà Abẹ́òkúta ò dáa. Wọ́n tẹ̀ yìí sọ fún mi. Even aṣọ sef, mo yẹ ṣe tún bẹ́ẹ̀ wọ́n pé káwa mójú mi pé owó yẹn ó. Yes now, me, you, Halima, àwa márùn-ún. Wọ́n lẹ́yìn márùn-ún làwọn gbà kẹ́ra aṣọ. Ìjọba ìṣẹ́lómi bẹ̀. Me, you, Halima, Khalid kékeré Fuad. Àwọn ọmọ mi Khalid náà máa mú mi. $100 máa ní ẹ̀. Ṣèbẹ̀ sọ pé ẹ̀yin náà máa wọṣọ with me. Ẹ̀wọ̀n tí ìyá àwọn àwọ̀ mi. Ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ni? Ìyàbọ̀ tó wá fẹ́ jó bóyá máa ní mẹ́ta máa wọ̀. Ẹ lè wọṣọ pẹ̀lú general people náà. Lẹ́yìn tẹ́ nǹkan tẹ́yàn ti ẹ̀ṣẹ́ nǹkan máa wọ̀ pé ó sọ. Àwa la máa lọ rà fún àwa. Ṣáwọn náà máa lọ rà wá fún yín. Báwo ló máa fún wa lóde máa lọ? Wọ́n máa fún yín lówó tó máa ti fún yín lówó tó lẹ́yìn náà máa rà ní kẹ́yìn mọ̀. Kó bẹ̀rẹ̀ sí ní ta aṣọ kó sì bá ti Karima ti sanwó aṣọ. And Karima the first person. Ó dẹ̀ ní kó sanwó mi fún mi. Àwọn ṣe yahoo ni àbí? Fún mi No, náà. ọmọ wáyé tán ìsáyé ṣe yẹn. Tọ́bọ̀ half the lọ́ra 17.5 àwọn àti ṣáátà ló fẹ́ pín méjì ẹyọ kan. Size kan ni wọ́n jìnnà sí sálẹ̀ náà. Mélòó ni wọ́n? Àwọn méjì ò jìnnà sílẹ̀. Mélòó lára àwọn méjì? Very down to earth people. That is in Adura place. So exactly, like how much are we thinking about? Ẹ̀yin lè ra bí oní 20. So àwa yìí wá. Inshallah tẹ máa ń ṣe. 20 is not much. Ẹ ṣe sàtì ló máa kó yẹn lẹ̀. Ṣé wàá béèrè lọ? Ṣé wàá ta? Ó mọ̀ ó dàbí pé. Ọ̀rọ̀ wọn àti wọ́n ti wọ̀ ní. Sàrádẹ́ yìí máa Kí ló wẹ̀? Ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì sì wọ̀. Kó wá káká. As in, you are ẹlẹ́dàdì for now. Ṣé kí ló dé tí wò ó mọ́wọ́ mi náà ó mọ bàtà yín mú ni? Stami, dáàdi yín ti ṣé wọn sí wọn ṣe wọn kì í ṣe bàtà yìí tẹ́lẹ̀. Ìkọ́ra ni everything bá dé báyìí. Mama, wo ma study wọn ni? You study. But that's why I try to. Ẹni pé mú tọ́ wà ni mo fi béèrè pé aṣọ wo làwọn máa wọ̀. Ṣé ẹ ti ń dùn ẹ̀jẹ̀ bí o? Mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí. Are you not just telling me? Ṣé mi wà ń bí ni unless you don't understand? If I'm not in Lagos, there is no way I can read him. A máa sọ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí mi sọ. 35,000 pọ̀ àbí 30,000. Bàjẹ́ mi ó pọ̀. $100. Ọkùnrin 30k, obìnrin 35. You still have 5k extra. Ọkùnrin ti ẹ̀lera 10 yards. Àwọn mẹ́ta. Báwo lè fẹ́? I'm alive. Because I still help her. I'll help that buy the clothes. I'll buy the clothes for me. Samuel. Orí máa ń fọ́ mi ní tí wọ́n rántí nípa 5 pounds. And basically, tell me. Sorry, Bajebi. Over 25 years láti jọ Ẹ jẹ́ ìsọ̀rọ̀ kan fún mi. I love you. Dami Muji dat Damilola sí máa ń kọrin. Ṣé mo invite ẹ̀ fún mi? Yà wá jọ wẹ̀. Wọ́n á ti sọ fún mi. Èmi lọ́mọ mi Khalid. Wọ́n ní kẹ́tọ́ wò. Ok, ẹ jẹ́ ìwọ yàtọ̀. Sister mi, mo fẹ́ sọ náà ọkọ̀ fún mi ní news pé màá raṣọ fúnra mi. Mo kọ́ rò bí àwọn joke. Mo tún wá béèrè lọ́wọ́ again. Wọ́n ní pé ṣe bí mo ní boyfriend. Ẹgbẹ́ ara ṣọ́kúlọ́ládé. Ṣé fẹ́ pa mí ni? They lie, you will not give me, you are just lying. You be saying it here, in Corona, you not give somebody the money, you not be giving me audio money. Audio money. Audio money. Time alone. Souvenir, my friends say I cannot buy clothes of 35k. And I'll not get Souvenir how much? You see? Souvenir how much? How much I are you don't planning? know. I don't stand me. Let's do it together. As I roll him, roll. Shaki, let's do it together new. Oh, Sammy, you understand what I'm saying? Because I don't have money ni. Omo, tó bá ní pé ká ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ nísìn. But Jimmy, this is the only money that is in my bag that I have in my account life. Ọrùn and Adaye. Oh, you want to say this? Ọ̀rẹ́ ayé bí ìsìtà ṣe máa ń ṣe mí léṣe iṣẹ́ ní. Mo wo Khalid sí lọ́jọ́ kan, mo ní kí ló dé tọmọ ìtújọ Ṣákì báyìí. Ọjọ́ Khalid mi ni o. Ìyábọ̀ ìjọba mi lọ pé Halima wà. Mo sì ó bóyá kí n ra tẹ̀mọ́ 1 kg ni. Èló ni 1 kg. Are you sure? Oh, yeah, DM me so that I can send my account number to you. 1 kg tán ṣẹ̀ṣẹ̀. Even that 350 yóò. Thank you, ma. 300 yẹn ti bá wa. Ti bí yẹn ò lè fi wọ́n. Bóyá 150.
Ewo 1 kg. Ó ní 1 kg. Bóyá half kg dé. Only 350 Half kg. Ṣé máa ma sọ sínú nylon ni? ó ti wà ní pálí. 500 grams lẹ́sìn. That's how much. Recently, òun lọ pín fún wa náà. Fatima dẹ̀ ni. Thank you, ma. Oh, God bless Èmi you. wò Ma. kí ẹ ṣe nǹkan tẹ́lẹ̀ Ṣé print. nǹkan tẹ́yìn fẹ́ pín nìyẹn? Pín torí kálukú ṣe àwọn àlejò mi lẹ́fẹ̀ẹ́ pín fún mi. Okay, you are one. Àǹtí Bọ́ládé ẹ ṣe nǹkan tẹ́lẹ̀ print sí. Mi ò náwó àǹtàdà ẹ má bà mí ṣe o. Nǹkan tẹ́yìn bá ti print sí. Aṣọ I don't have money. Àbí kẹ́kọ̀ọ́ di ṣí. That's good answer. Aṣọ I don't have money. Ẹ̀kọ́ sí ó ti ká. Àbí o, children wife. Ṣebí you are the wife. Àbí children grandchildren. Ẹ jẹ́ kó plumb bẹ́ẹ̀. Àbí kẹ́ ẹ kọ́ lẹ́tà tó bá wà sẹ́yìn ìdápọ̀. Ẹ má ṣe àlejò ìwọ̀n owó tó fi rí fóònù. Ẹ̀yin ò mọ̀ ẹ̀dẹ̀ Sẹ́yìn ló ẹ ṣe bẹ́ẹ̀. fóònù yìí ó máa ń yá ẹni tó sọ Sẹ́yìn tì ní wà sẹ́yìn báyìí. Kí ni èdè máa bú láàrọ̀ káwọn náà máa bú ẹ bá kú sí sẹ́yìn? máa kú sí yín náà máa ṣe ilé ẹ fẹ́ máa bú sẹ́yìn bí tí mo. Ìsẹ́yìn tó máa ṣe ìsẹ́yìn tó máa fún yín tó máa fún yín ìsẹ́yìn tó máa fún yín dẹ́yìn. Daddy, I didn't mean to. It's not me that said it though. It's mommy saying it's not mommy. Iṣẹ́ tó yìí ṣe lára pọ̀. Yeah, àbí nǹkan tí mo sọ ní ẹ ṣe. Iṣẹ́ tó yìí ṣe lára pọ̀. No, mo sọ pé ìsẹ́yìn máa fi orí dí ẹyin jẹ. Wọ́n máa ń fi òrí jẹ́ ìjẹ́ ọ̀sìn. Tí wọ́n débẹ̀ rí. No, Big Mommy tó wà ń sẹ́yìn náà ló sọ fún mi. Big Mommy, Big Mommy. Ẹ má dá lóhùn o. Ah, Big Mommy. You are not even proud of yourself. You are not proud of yourself. Saying that won't look. No, ó wà peaceful. Aside from ká ti tẹ̀yẹ sílẹ̀ o. I've never been there. Except for the road. Aside from the road. Maybe over the Jinjula Road, like Ogun State. Torí tó wá gba bẹ́ẹ̀ kúta. It's fun. Me, I do like traveling. I'm just telling you. Oh, they don't bad man. Báwo ló ń ṣe bí James? Báwo ló ń ṣe bí James? Visitor by him. Kí ni nǹkan tó fẹ́? Ìbẹ̀rẹ̀ tí Ànàlẹ́ṣà àti Sátì rí ọ̀nà yìí lọ́ọ́ lè gba ọ̀nà ọwọ́ bíbá yìí náà ṣe lọ sí. Ìwọ aṣẹ yẹ́lò ẹ̀kan yẹn kọ. Àbí? Aṣẹ yẹ́lò yẹn kọ. Wọ́n fà lọ́wọ́ bẹ̀ nínú àbọ̀mẹ́ àlè wọ́n sọ fún yín ni ọ̀tọ̀ Ànàlẹ́ṣà tí Sójà máa àti Sátì tó Ànàlẹ́ṣà náà yọ̀ ọ̀nà sẹ́yìn pé ọ̀nà iná òwò bíbá wọ́n níbo ní bíbá yìí lọ́ní sẹ́yìn. Ẹ jẹ́ ká lè ṣe tomato paste yìí kù fún. Wọ́n ti lò tán. Tàbí ló tún wá fẹ́ sẹ́yìn. Gbogbo yín kò lọ sí sẹ́yìn bàbá. Ẹ náà kó bá lè gbẹ̀ náà. Èmi lọ sí sẹ́yìn. Ẹ má lọ. Ara contract wọn sign nìyẹn. Contract wọn sign nìyẹn. Ṣé à ń tọ́jú òbí sẹ́yìn? Kí ni sẹ́yìn wò lẹ ti tọ́jú èèyàn? Ok, láàrin lẹ ti ń tọ́jú. Àyà inú òmùra yín náà dé sọ yìí. Ilá rẹ̀ ń ṣẹ̀fẹ̀ mọ̀. A ní láti pariwo. Ẹ gbọ́ ṣẹ̀fẹ̀ mọ̀ ẹ̀mọ̀ yá. Yẹn ni ká má Ó máa ń lé jàre mọ́ ọ̀rẹ́. Yes. I wonder. Ẹ̀mú ká ẹsẹ̀ lẹ́mú kí ìlara àwọn ọ̀dà náà. Ẹ̀wò tẹ ṣe ń dún ẹ̀wò tẹ ṣe ń bàjẹ́ sẹ́ẹ̀kì làrọ̀ ló tọ́jú yín báyìí. Ẹ̀mú tó bá picture yín wá sí ìsìn. Èwo? God forbid. ìgbà yẹn gan mo ṣe fáìn jù báyìí. Mọ́mí kárí ìdíbà ẹ̀mú kí mo mọ tí o bá picture Táwọn yín. eléyìí yóò bá mọ yìí ṣé ọ̀gbẹ́ni. Tẹ́tẹ́lẹ̀ pa. Ẹ̀mú bí jọ́ọ̀jì lè rí wọ́n ṣe yájẹ́ yìí. Wọ́n tún máa ń wọ jíìsì kan báyìí. Máa ń gba jíìsì ayé. Over boot cut àti baggy top on boot cut jeans. Ìlàrọ̀ ìkìlà ẹ̀wò làrọ̀ ẹ̀wò tí làrọ̀ ṣe tó ṣe jáyín ẹ̀wò táyé tún yín. I'm talking to you. Ọmọ sílíbà yàtọ̀ sí gold. Live video ni ẹ̀wò táyé tún yín. Mọ́kẹ́yìn sí ẹ̀ gan-an. Dédé ẹ̀wò gbogbo ẹ̀ṣọ́ yín ẹ̀wẹ̀ ṣọ́. Everything on point. Ṣáàkì ìwọ tẹ̀sẹ̀ ní kò fún yín ẹ̀rìn bí ẹ. Àwọn tó bá wà fún mi lẹ́kọ̀ọ́ fún pátí. Ó máa fẹ́ lẹ́yìn fún mi. Èmi gan lẹ ilé ẹlẹ́yìn. Mo lọ Wọ́n ṣáàkì. fẹ́ ṣọ́ ara wọn Ṣákì. Kó má lè dé ètò ẹ̀fọ́ fún mi lọ. Mú tiẹ̀ kúrò níbẹ̀ náà. Mi tí mi tó fẹ́ fún. Ṣebí wọ́n ló máa make choice ẹ̀. Wọ́n tún sanwó aṣọ yẹn fún ẹ. Ṣebí wọ́n ló máa make choice ẹ̀. Dáná àdá Sátì ló máa ṣe yẹn. How many of your friends ló ń bọ̀ náà Ṣákì?
All of them. 70. Tell me. Tẹ́sí rí. Àwọn ọ̀rẹ́ mi olólówó. One told me, Pekiri, I'm not buying clothes though, but I will come and just give me the color. Oh my wardrobe, the winter. She must have been fit to be like Inka. In there doing Russia me the way. Bounce I go say stop me no me anybody come on me no. Could be 6. I go see that. Kí wọ́n say we see best in my place. Kí wọ́n na ke could be 12 lọ kúrò lórí stage lọ́jọ́ yẹn because 12. Time yẹn la no ma dúró Dubai. Ẹ̀yin ò lè dúró ẹran kẹ́yìn tí ẹ̀yin máa lórí títí 10. Èmi closing prayer. Cause mo fẹ́ pa owó polybag bíi méjì ni màá mú dání. Ẹ máa gbà ẹni tó lòun fẹ́ kọ́wọ́ ìgbà lọ́ńchì tí bàtà yìí kọ́wọ́ fún ṣe nínú ẹ̀ ń dùn níwájú Àsáyìndé. No, sọ mi èmo kí mo ti change. Ọjọ́ bẹ́ẹ̀ dìbò lẹ́yìn ká ní kẹ́ wá wò mí. Èmi mo ti mo pa ní 42k. Tí mo ṣe pàṣẹ bá dì mí o. Star mi. Ẹ máa gbọ́ Lọ́ládé. Lọ́ládé ẹ̀gbọ́n kan. Ìyá ibà ṣì dùn Mo bá pẹ́ Mújìdá fún báyìí báyìí máa ti sàṣì o. A ti sọ̀rọ̀ láti la ṣùgbọ́n èpè mi lánàá yẹn bí à. Oúnjẹ bẹ́ẹ̀ ń sà. Bàbá Yusra. Pé ẹ máa gbọ́. Rashina ò lè san rárá. Lè sanra. Ẹ máa gbọ́. Ló bá ní àwọn fẹ́ ṣe wedding ní December 24. Wọ́n ṣe pé yàrá ni. Ó lóun fẹ́ Ó ní mo ṣe ní ṣe. kẹ̀dá láìsí mọ̀ pa máa jìnnà. Àwọn pípì yẹn ń kàn jù. Àwọn bọ̀dá sí ìlú pọ̀sì yẹn. Ẹ máa gbọ́. Ìyàwó bọ̀dá Hafiz. Pé tó bá di December 24 òun fẹ́ ṣílé. Ṣé yẹn mú di? Òun fẹ́ ṣílé. December 24. December 24. Tó tó wá di January 31st òun fẹ́ ṣe wedding. Pé so aṣọ òun máa ṣọ lace 30,000. Ní ṣílé. Fún ṣílé. Òun dẹ̀ máa ń kara 8,000. Kébọ̀ tí wọ́n fẹ́ kí n bá òun ra àǹkárá kí n bá òun ra lace. Aṣọ bá wá di 31st yẹn. Aṣọ tó bá wọ̀ ní 24 ló ń fẹ́ kó máa ń wọ̀ ní 31st. Ọ̀nà ni ó wà ní. Ẹ máa tó wá sọ. Mo ní ó ti pọ̀ tí ó kó jẹ́ kí n mú àǹkárá. Kí lẹ fẹ́ ṣe? ní ọjọ́ ẹ̀dì sọ mọ́ lọ wá nǹkan Ebi ń pa yín. Wàhálà. nǹkan kékeré kọ ni. Táwọn ní jẹnẹrétọ̀. Ṣé lọ bá dádì mi? Irú jẹnẹrétọ̀ tẹ́ kí sátírà lè lé yìí o. ètò ìṣègùn kan tó wà lọ́ra ní ìlú ẹ̀sọ́ ọ̀la ẹ̀kọ́ máa di epo tó ń lè lò tán síbẹ̀ ló dalẹ̀. Julius Ayọ̀bá. Ó mọ tó ṣe ń kírun àrùn. Yà kàná àbúrò báyìí yá. Julius Babi. Àwọn wáyé ti dá máa fi pokùn yá bá mú àwọn èèyàn wa. Bí àwọn méjèèjì ọ̀sẹ̀ yẹn nínú tó máa tọ́ lè fọwọ́ sí. Ele. Àwọn àfáà nídìí àwo. Òun náà lè. Ó ti dà. Ó ti dà. Ó yá kejì yẹn kò jẹ́ ìyọkọ̀ ètò àwọn. Ẹ ṣe ìdà. White yẹn. Ọmọ ní ìyẹn dà. Pẹ̀lú ọmọ rí. Eléyìí rẹ̀. He's not here.
tí ẹ bí kó bá fi yín lẹ̀ sáyé. Aya tí ẹ fẹ́ kó bá fi yín lẹ̀ sáyé. Àwọn ọmọ tó yín kó bá fi yín lẹ̀ sáyé. Àní gbígbàdúrà yín jẹ́ kó ṣẹlẹ̀ ìlú ọ̀la. Adúpẹ́ ò ṣe bá a ṣe yókù kó kárí. Adúpẹ́ ò ṣe bá a ṣe yókù kó kárí. Ọjà wọn bí ó jèrè yìí, Ọlọ́run jọ̀wọ́ jẹ́kẹ́ iná ó jèrè ọmọ. Adúpẹ́ ò ṣe bá a ṣe yókù kó kárí. Adúpẹ́ ò ṣe bá a ṣe yókù kó kárí. Nítorí ọmọ tí ẹ bí sáni fọ́ọ̀tò ní ọ̀nà. Ọmọ tí ẹ bí sáni fọ́ọ̀tò ní ọ̀nà. Ọlọ́run jọ̀wọ́ má fà fọ́ọ̀tò yẹn yá. Adúpẹ́ ò ṣe bá a ṣe yókù kó kárí. Adúpẹ́ ò ṣe bá a ṣe yókù kó kárí. Àdìsẹ́ gbogbo tí ẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Àní gbogbo tí ẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ̀mí gígùn lẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Àlàáfíà lẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Àrísìkí lẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Àgbékaṣá lẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Báwo sọ ọmọ yín dà? Ọmọ yín dà? Samuel. Mọ bọ́ǹbọ̀n. Sọ̀kalẹ̀ láyọ̀. Ọba tó ní á sọ̀kalẹ̀. Thanks for watching this video. Please don't forget to click the subscribe button. Kindly comment and share. Thanks.